Sóríyọmí ní ìmọ̀, sólọ́gbọ́n, sólóye tó fi lè ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Oríyọmí ní gbogbo nǹkan téèyàn fi lè ṣe gómìnà kíkàn tí ẹ̀ ní ibi tẹ́mi rí Oríyọmí dé, tẹ́mi rí dé, mo nígbàgbọ́ pé Oríyọmí lè ṣe ààrẹ lórílẹ̀‐èdè yìí tá a bá fi àǹfààní ilẹ̀ fún. Ibrahim Traoré torí pé jólógun ni, torí pé kọ́ńtì rẹ̀ ò tóbi ni, èmi ò nígbàgbọ́ pé Ibrahim Traoré ní ó lójú ní Oríyọmí o, kò ní. Ok, ẹ̀yin ni mo rò pé bí Oríyọmí ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ ni, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀. Gbogbo nǹkan tó sì ń ṣe lọ́wọ́ yìí, èmi wà nínú ẹni tí àwọn nǹkan tó Oríyọmí ń ṣe lọ́wọ́ yìí tí ò jọ lójú, àwọn gan ti fẹnu ara wọn sọ́rí. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ níjọ́ kan, ó dàbí gbọ́n mi ṣe omi òtó láàrin mi àti wọn tí mo wí ti pẹ́. Ìjà ìfẹ́ náà ni o, wọ́n á bínú because wọ́n jẹ́ dákọ̀ tó yẹ kí báyà nǹkan tí wọn ò bá fẹ́ wọ́n tètè máa ń attack ẹ̀. Nǹkan tí wọn ò bá fẹ́ wọ́n tètè máa ń attack nǹkan yẹn. So wọ́n á bínú, mo padà lọ bá wọn, mo lọ bẹ̀ wọn. Àjọ wa wà nínú mọ́tò àtèmi àtàwọn àtọkọ olóyún àti kan náà àwọn CWES tí wọ́n wà ní pẹ̀lú wọn gbà náà. Ìgbà tí mo wí ni wọ́n gunra fọ́, àjọ wa ń lọ. Àwọn á dá ọ̀rọ̀ tí mo ṣe tó dùn àwọn lẹ̀ lójú ọkọ olóyún àtàwọn CWES yẹn. Ó wá tásìkò kan, ọkọ olóyún wá ní pé sóun lè sọ sí ẹ, wá ní kó sọ sí. Ọkọ olóyún wá fẹ́ mẹ́rin lọ́rọ̀, wọ́n á ní kó dákẹ́, ní kó má sọ sí. Wípé àwọn ti gbàgbé wípé kò lè dá sí ọ̀rọ̀ láàrin àwọn àti Igwe, nítorí pé gbogbo táwọn ń ṣe lọ́wọ́ yìí táyé ń kó kìkì àwọn gbàyẹn gan náà gan kò tí ì tó báyìí. Wípé gbogbo táwọn ń ṣe lọ́wọ́ táyé ń kó kìkì àwọn yìí o kò nítumọ̀ sí lójú Igwe, kọjọ Igwe lójú, torí mo ti ṣe irú tó jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn táyé ò wo ibi tí mo wà tó ń sọ tán mọ̀ pé nìyẹn kan ń ṣe nǹkan kan. Àìmọye àrà tí mo ti dá, àìmọye dán tí mo ti pa lójú Igwe. So gbogbo ohun tí mo ń ṣe lọ́wọ́ ẹ̀ ò lè jọ́ lójú. Mo ní bẹ́ẹ̀ ni. Owó ló jẹ́ káwọn kan mọ Oríyọmí. Ẹ sì lè mọ́ jù bá ń lọ torí pé ẹnìkankan ò dárú àrà ń lójú yín rí. Àkàwé Oríyọmí ò sí láyé mọ́ lọ́kàn ti tèmi ni o, àkàwé Oríyọmí ò sí láyé mọ́. Mo ní sọ́lẹ̀ kan, mo ní agídí ju Oríyọmí lọ. Ẹni tí agídí rẹ̀ àti Oríyọmí tọ́jọ́ wà bákan náà ó ní Ògìdán. Torí Ògìdán náà jẹ́ nǹkan tó pé báyà tó bá rí nǹkan tí inú rí tí ò fẹ́ ó máa ń sáré àtàkẹ́. Èmi tèmi tí bá rí nǹkan tí mi ò fẹ́ màá kọ́ mọ́ wò bí àgùntàn ni. Àsìkò tí mo fẹ́ bínú sí màá ti ṣèpinnu, màá ti decide. So tí bá wá bínú tí bínú yẹn bá hàn mo máa ń padà bínú jẹ̀bi ni, torí pé táwọn èèyàn bá pè mí mi ò ní gbọ́ mọ́, torí wàá ti pinnu pé nǹkan tí mo fẹ́ ṣe eléyìí àwọn apàdà mọ́ dá mi lẹ́bi pé kí ló dé gan-an ó ti lágídí jù. Ṣùgbọ́n nǹkan kan wà tó Oríyọmí fi ju àtẹ̀mí tí mo ní mo lágídí àtògìdán ta ló lágídí, ó ní wisdom. Oríyọmí gbọ́n pọ̀, ó ní làákàyè pọ̀, ó ní ọpọlọ pọ̀. Lẹ́fù ọpọlọ rẹ̀ ó kọjá pé mò ń ronú sí nǹkan kan. Ó dà pé bí ìmísí Olódùmarè ni ọgbọ́n rẹ̀. Nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ láì gbé fásitì Oríyọmí ti máa rí, ó ti máa mọ̀, ó dẹ̀ ti máa prepare solution sílẹ̀ kí nǹkan yẹn tó dé. Tí nǹkan yẹn bá wá dé kò tún wá ní yára jẹ́ ń tàṣí lórí Oríyọmí, kódà kí n tàṣí lórí rẹ̀ kódà.
ṣé mọ̀ wípé nígbà tí Ọ̀rúnmìlà wá sáyé bóyá 13 centuries ni o bóyá 14 centuries ni o bóyá 10 centuries ni o bóyá kíní kan century ni o Ọ̀rúnmìlà ti wáyé ti pẹ́. àwọn èèyàn pé kò gbéra rẹ̀ kalẹ̀ bí òrìṣà ń gbà yẹn, ṣùgbọ́n gbogbo àwọn tán wà láyé ń gbà yẹn náà tó jẹ́ lágbára tán jẹ́ àwọn ẹni oríṣàdá, wọ́n rí nǹkan tí wọ́n fi ń wọ́ tẹ̀lé Ọ̀rúnmìlà ni. Èṣù ni, Ògún ni, Ọbàtálá ni, Ṣàngó ni, Ọya ni, kìíní kan ni, oríṣiríṣi àwọn òrìṣà pátá. bóyá ẹgbẹ̀rún lérúgba àbí ó sì pé àmọ́ sì pé wọn gbogbo wọn náà ń wọ́ tẹ̀lé Ọ̀rúnmìlà látara wisdom tọ́lọ́run fún un. ìgbà ẹ̀sìn rẹ̀ wisdom náà ń fi ń preach àwọn nǹkan tí ń ṣe ń gbà yẹn ó ń ṣe èdè scientific láyé òde òní, àwọn nǹkan yẹn kọ̀kọ̀ tí ń sọ̀rọ̀ ní lórí tí sì ń wá solution sí níjẹ́ gbogbo òrìṣà fi gbà fún Ọ̀rúnmìlà. àkàwé Oríyọmí lọ́dọ̀ mi nìyẹn o, ẹ̀yin ṣe kí mo dẹ́lẹ́bọ̀ o, mùsùlùmí ni mí o, onímọ̀lẹ́ ẹ̀sìn tí màá fi kú, ṣùgbọ́n àkàwé Oríyọmí lọ́dọ̀ mi nìyẹn o. ẹ wá wò lọ́lọ́wọ́ sọ pé Oríyọmí ò lè govern Ọ̀yọ́ state, ta ló sọ bẹ́ẹ̀? Oríyọmí lè govern Ọ̀yọ́ state dáadáa conveniently, tí ó govern ẹ̀ tí ó dùn mọ̀ràn Ọlọ́run tó wá ṣàṣepé oore fún gbogbo nǹkan tó bá ti dáwọ́lé yóò rẹ̀ ṣe successful. ìwọ ẹbí wọn léèrè ìwọ tó súnmọ́ Oríyọmí dáadáa, sọ àwọn nǹkan tó jẹ́ pé wà tó Oríyọmí lẹ́jọ́ jókòó lẹ́jọ́ ìwọ lọ gbà lámọ̀ràn, ìwọ lọ bá ń gbégbèsè kí ní kan mọ́ra wọn, ó kàn lè lù ọ́ bí instrument kí nǹkan ẹni ìyá láti ṣe, ìwọ lọ tó nípa ẹnìkan kì í jáwàdé single handedly á plan kan á rẹ̀ ṣe successful. nǹkan tí wọ́n ṣe yọ sọ fún ọ, ìwọ ló ṣe ìyẹn kí ni wọ́n ń govern. ẹ sì mọ fáwọn èèyàn wí ara yín, Ọlọ́run dá wa jura wa lọ. Oríyọmí lè govern Ọ̀yọ́ state tẹnu kọ́ tètè bọ̀dì kọ́, tẹ́ bá tó fẹ́ nǹkan mi tí ó fìdí ẹ̀ múlẹ̀ lọ́kàn yín wípé ó lè govern ẹ̀, màá tún mú wá fún yín. jẹ́ kí n dúró báyìí. Ọlátúndé Tíàmì Igwe nínú àwọn pèlèpèlè ló kọ́ mi. ẹ ṣé o.